àmọ́ torí àsìkò wọ́n ní kò sí tí wọ́n ń pè ní ìmáàmù kìyàdà níjẹ́ bẹ́ẹ̀. kìyàdà tù. àwọn takọ́ dùn. àwọn ìtàkọ́ dùn mọ́. ká darí nǹkan kéèyàn darí ẹni tí ń darí nǹkan tí ń lídìí àwọn èèyàn tó yẹ pé tó bá sì sọ ni wọ́n gbọ́. Kùránì njọ́ mi àwa làmọ́lẹ̀ njọ́ mi kì í làmọ́lẹ̀ ìsára ni ó ṣe láàfin mọ̀ pé ìmáàmù náà ní sọ fẹ́ni tó bá já síwájú irú ẹ̀ lọ́sọ lọ́dọ̀ Suleiman gbàtí sọ pé wà wùsírà. wọ́n ń sinra ní Suleimana junudu minal jinni wal insi wat-tayri fahum yusawwiruna hatta idha tawalla wadi namuli qalat namulatun ya ayyuhan namulu udkhulu masakinakum. gbàgbé mbẹ́ mo fẹ́ lónìí yá. Anabi Suleiman tọ́lá ń kó gbọ̀n kájọ fún àlìjáná ó kójọ fún èèyàn ó kójọ fún gbogbo ọlọ́run wá kójọ fún wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò ni wọ́n wá rìn débi yí pé. àtà ìdá àtàwọ́lá wà di nàmúlì. ibi táwùrẹ̀ bẹ sodo sí. ìṣó. kọ́lá tí nàmúlà tún yà ayò ànàmúlù dìgbùlù màsàkìrẹ́kùn. àwọn àgbà ní kọ́lá tí. nàmúlà tún yà ayò ànàmúlù. ìmáàmù nu òun lẹni tí ń darí wọn tó já síwájú wọn tí ó pè wọn látara yìí pé èmi ní darí àsẹ̀mínẹ́ tẹ̀lé ìdíwò lò. masakinakum Abu Sulaimanu wa junudu wa hum la yashurun. aṣíwájú kọ́ídà ìtú wọn ń pè bẹ́ẹ̀ ẹni tí ATI síwájú ẹni tí líìdì nǹkan. ọ̀hún wa ní pé tí a bá ti ní tani ìmáàmù jàwábù kan náà ni wà máa ń yẹ tẹ̀lé. wọ́n yẹ tẹ̀lé ibi ìfi àfọwálé wà kúwálé ẹni tá tẹ̀lé ni tá kọ́ sí ni kúdíwà ní ìmáàmù. ìwájẹ́ kúdíwà yẹn òun lọ́wọ́ fún wa pín pé mélòó ni ìmáàmù pín sí wọ́n á pín sí méjì wọ́n ní ìmáàmù kùbùrọ̀ àti ìmáàmù ṣùgùrọ̀. ìmáàmù kùbùrọ̀ òun làwọn tí ń darí ìlú méjèèjì lànàbì ṣe ànàbì jẹ ìmáàmù akínú ànàbì sì jẹ ìjọba ni ìmáàmù kùbùrọ̀ tí ń darí ìlú nítorí bó ṣe fẹ́ máa darí ìlú ni ìmáa darí ìlú pẹ̀lú àṣẹ yóò máa pàṣẹ nǹkan mẹ́ta nínú jẹ́ aṣíwájú rẹ̀ yóò máa pàṣẹ pẹ̀lú ẹ̀ lẹ̀sìn ó fi ṣèfù pẹ̀lú ẹ̀ nífọ̀kànbalẹ̀ ó fi wà pẹ̀lú ẹ̀ ní fẹ́nukò àwọn tá à ń pè ní mùsùlùmí ní òfìsọ̀ kan lásìkò tí bá ń ṣèjọba ẹni tí bá ń darí ìlú báni tí bá ń pàṣẹ báni lọ ìpàṣẹ wọn tí wọ́n ń jẹ́jọba tí wọ́n ń já síwájú lọ́lọ́sí ní iṣẹ́ tí mo gbé wọn lọ́kọ́ wọn máa ṣe bẹ́ẹ̀ ṣe rí mi ní kẹ́ rí wọn bá ń lọ sí wàtúrò ìsáyẹn wọn ní àti wùláhà wá ti rasul olùlé amúrú mi kún. olùlé amúrú mi kún àwọn máàmù tó tóbi anabi lò Abubakar lò Umaru lò Usmanu lò Sayyidina Ali karamallahu wajhahu gbogbo ni wọn lo ayé ni ìmáàmù kùbùrọ̀ àwọn tó dàgbà nínú ìmáàmù nìyẹn ìmáàmù sùgùrọ̀ òun ni ìmáàmù tá a yàn pé máa líìdì irun fún wa gbogbo òun ó bẹ̀rẹ̀ láti ìmáàmù rátìbí yóò kásùbà àyílà alazari magari ishai ọwọ́ àwọn búrẹ́dì ó di irun jimá ìmáàmù sùgùrọ̀ ni àyà náà wá fún ìmáàmù sùgùrọ̀ ipe ẹni tá a fi mọ̀ ipe àyè kan ṣàdédé máa kírun àálẹ̀ èèyàn tá a sọ pé kó líìdì wa fún un kíkíni Suratu Nisa'i náà ni ó padà sí. wọ́n ìdákúndà fi ìfàkàmùtàlà ọ̀hún sọ̀lá. Suratu Nisa'i náà ló gbé wá ọlọ́run ní àyíkáṣà délé kírun àáyàn máàmù tí ó kírun fún wa ni ló fi ń sọ ọmọ pété gbà ẹ bá wà lójú ogun. fàkàmùtàlà ọ̀hún sọ̀lá. ìwà nábì lọ jẹ́ ìmáàmù wọn níbẹ̀ wọn. fàlìtẹ̀kùn bá ìfàtúmí ni òun máa kà. tẹ̀kùn tọ́ ìfàtúmí ni òun máa kà ó ń kálukú ọ̀ní máa kírun rẹ̀ kélekèle àwọn kan wọ́n jẹ́ mu àwọn kan tọ́ ìfà kan wàá tẹ̀lé ọ tó líìdì wọn ìmáàmù sùgùrọ̀ nìyẹn ìmáàmù sùgùrọ̀ ni ó di méjì wọ́n wà tara bẹ̀ lọ ẹni tí wọ́n kírun jímà ìmáàmù tí wọ́n wá dé lónìí ó wá di ìmáàmù jamiu á wà ní sùgùrọ̀ ni àbí kùbùrọ̀ tá a bá ní kùbùrọ̀ sọ́jà ìjọba ni tó lè máa pàṣẹ ìlú bíi gọ́fúnà ọjà ìjọba ni tí ń ṣe amirul muminin náà tá a bá ní kùbùrọ̀ ni kùbùrọ̀ la máa fi fèsì tá a bá ní sùgùrọ̀ ni wọ́n ní sanu pé kàn kírun ọ̀rọ̀ yẹn nìkan rárá nítorí ìmáàmù yìí fi wá dàgbà ó fi gírèdì lọ síbi ìmáàmù kùbùrọ̀ òun ni pé iṣẹ́ tí ìjọba ó ṣe ó ti wà lọ́ndà rẹ̀ bó ṣe wà yí pé ìmáàmù wa ni ìmáàmù àgbà pẹ̀lú ẹ̀ láàfin máa sọ ohun tí ń jẹ́sìn nílùú yìí pẹ̀lú ìmáàmù wa yìí òun ni tá a fi máa pè ní fọkànbalẹ̀ bí ìlú bá ń dàrú ó ní bàbá ìmáàmù kílẹ̀ ń wò bàbá ìmáàmù báwo láti ṣèlú sí pẹ̀lú ẹ̀ náà ni pẹ̀lú ìmáàmù wa yìí ló fi jẹ́ pé ẹnu gbogbo tí bá ń jẹ́ mùsùlùmí tí ó bá fẹ́ ṣọ̀kan ìmáàmù náà ni ó ṣiṣẹ́ níbẹ̀ ni gbogbo mùsùlùmí tí ó fi ṣọ̀kan
òun ló réètì dé ìmọ̀ máa gbà tó lóhun láàmú rí ní jọ́mẹ́jọ́ tí ọmọ bá wọn sọ̀rọ̀ pé yá ìwà lẹ́yìn náà mọ̀nú ìsánú di alẹ́. ìsọ̀láti bí yóò mi ní júmọ́ tí mo ní àwọn ìlà dígírì láyé wa sáré ìbẹ́ àtàlí kó káyìrú làkú kó tún dà lámú. now bàbá ìmáàmù kẹwàá máa yẹ tẹ́ ẹ wà yípo ìmáàmù bí bàbá wa àgbà nímọ̀lẹ́ bàbá wa àgbà ní Gàmbàrí kò sípò tó ga ju bí high rank ipò tẹ́ wà níjẹ́ bẹ́ẹ̀ torí àwọn ànábì ọlọ́run ọba kò sẹ́ni tọ́ta kọ́ láti wọ́n nípa ànábì ọlọ́run àwọn ni wọ́n lọ́lá ju gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba lọ lérí ẹ̀ kò sẹ́ni ọlọ́lá tí wọ́n máa kọ̀ wá sẹ́ni tọ́ta kọ́ lánàá tọ́ ọlọ́run ọba ló fi rinlẹ̀ bẹ́ẹ̀ ní Suratul Maryam. láyìíká lẹ́dínà ní àmàlọ́dún àlẹ́yìn mìíràn nàbíyìnà. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n fẹ́ kà fún ẹ láyìíká. àlẹ́dínà ní àmàlọ́dún àlẹ́yìn mìíràn nàbíyìnà. àwọn tí mo parí ìdẹ̀ra mi eri wọn ló ti gbé kò sẹ́ni kan tí mo pọ́nlé tí mo dá lọ́lá tí mo ṣèdẹ̀ra fún tó jù wọn lọ mọ́. mìíràn nàbíyìnà. ànábì ọlọ́run. min zurriyati Adama wa mimman amalna ma'a Nuhin. ọlọ́run nínú àwọn àrọ́bàdọ́mọ Ádámù àtàwọn àrọ́bàdọ́mọ Núhù. wa min zurriyati Ibrahima. àti Ibrahima. wa Israila. wa mimman hadayna wajtabaina. bẹ́ẹ̀ni. idha tutila alayhi ayatu rahmani qalu sujada wa bukiya. àwọn ẹni ọlá bí wọ́n ti wá jẹ́ ni ọlá tóní kí lọ́lọ́run á fi fún wọn ló kọ́ ó kọ̀ wọ́n lọ sọ wọ́n àwọn ànábì ọlọ́run ni wọ́n ó yẹ kó pín síbi ànábì ọlọ́run ọlọ́run ló kọ́ tí ń sọ yín lọ sí Suratul Nisa. waja'alnahum a'immatan yahduna bi amrina. ìbẹ̀rẹ̀ tó rà ní ọlọ́kẹ́ wàlúùtọ́n. wàlúùtọ́n. yàrá náà wọn ní wọn ní gbogbo pátápátá yìí sọ wọn ní gbogbo wọn pátápátá yìí. ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا الصالحين وجعلناهم أئمة يهدون بأمرنا. جعلناهم أئمة يهدون بأمرنا. ọdún gbogbo wọn ọkọ tí mo sọ wọn súná tẹ̀mí sọ gba ànábì ọlọ́run bí a ti lọ́lá tóun. àyìnbàtà. kò sípò kan tí mo fún ọ tó spẹ́sà tó kọjá pé mo sì wọ́n ní ìmáàmù ìmáàmù kò sí ń tọ́ wa mọ́ láyé o kódà bó di àdìkíyàmọ̀ kò sí ń tọ́ wa mọ́. lẹ́yìn ká ẹ lọ sí tìyí dáadáa nítorí tó fi tọ́ wa ládìkíyàmọ̀ máa gbẹ yìí ìmáàmù bá a ṣe pọ̀ yìí màláyìn ẹ̀dùn ọlọ́run ọ̀pọ̀ ọjọ́ gbẹdẹ àkíyàmọ̀ níjọ́ tí ò ní síbògì tó ń kálukọ́ wà nínú oòrùn tí ìdààmú wà níjọ́ náà ọlọ́run nìkan ni ó wà láyé VIP ànábì ó wà ń bẹ àwọn màláíkà wà ń bẹ bẹ́ẹ̀ ṣe jòkó lábẹ́ tẹ́ǹtì ọlọ́run ó jòkó yóò ní káwọn màláíkà kí wọ́n jòkó kí gbogbo àwọn ànábì Muhammad ó jòkó tí wọ́n bá wá jòkó tán àkọ́kọ́ ẹni tọ́lọ́run ó píìkì kúrò nínú oòrùn. ìmáàmù ní àdìlú. ìmáàmù àdìlú. ẹ̀yin lọ́wọ́ kọ́ píìkì ibẹ̀ ẹ pè wọ́n wá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ mi kúrò láyé nìyí tẹ ẹ bá ń pe mọ́mú ẹ bá ń pe Basiru wa mọ́mú Basiru tó ti lọ ọlọ́run ni ẹ pè wá. ìmáàmù ní àdìlú. ẹ bá ń pe mọ́mú ní mọ̀lẹ́ wá. ìmáàmù ní àdìlú. ẹ bá ń pe mọ́mú Gàmbàrí wá. ìmáàmù ní àdìlú. gbogbo àwọn àyímà ọlọ́run ó pè yín kò sípò kan tí ọ̀gá ju àyè yìí lọ mọ́. bàbá wa dẹ́yẹ yìí tọ́ ẹ pé ọlátọ́lọ́ ń dá ànábì ọlọ́run lọ́wọ́ á dá padà lónìí now